Ìbà Olódùmarè, ìbà gbogbo ojú ni lọ, gbogbo ọmọ káàrọ̀ òjìrì pátápátá ni mo kí bí tẹ́ tún ti láǹfààní látún ti máa gbomi láòkó yìí. Kí ni tí àjọ fẹ́ gbé yẹ̀wò? Kí ni tí àjọ fẹ́ analyse? Ọ̀rọ̀ lórí tó ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ láàrin ọba Ṣọ̀ún t'Ògbómọ̀ṣọ́ àti ìmáàmù Tálí àti ìmáàmù Ògbómọ̀ṣọ́. Kí n tó sọ tí mo fẹ́ sọ yìí, ẹ jẹ́ ká jọ wo fídíò méjì ni mo fẹ́ sáré ká jọ wò kí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀. Mọ́sálásí ọba mọ́sálásí Olúwo ẹ bọ́ sí mọ́sálásí mi League of Imam tẹ bá mọ̀ pé kìíní pé mọ́sálásí ọba kì í jẹ́ mọ́sálásí ọba kí League of Imam tó máa pa. League of Imam ẹ bá lẹ́ ìfẹ̀lẹ́ bí ṣe ẹ̀kọ́ ti ní ẹ̀bọ́ mọ́sálásí mi. Olùkú ló ní mọ́sálásí mi nǹkan tó wí bàbá tèmi ló ní ilé Olúwo ìwọ lọ sọ bẹ́ẹ̀ súnmọ́ mi lọ wá sọ bẹ́ẹ̀ ní tọ́lẹ́ súnmọ́ mi. ẹni tí ń pe ọ̀fọ̀ àìgbéyàn lọ́ọ̀dún ẹ bá ti rá àfà tó ní kí ni ń jẹ́ rúkìá náà lọ́fọ̀ má gbéyàn lọ́ọ̀dún ẹ rúkìá èso ọ̀fọ̀ rúkìá èso ọ̀fọ̀ rúkìá kọ́ lọ́fọ̀ ó wá fún ẹni kìíní kan ó ní ohun àwọn bàbá wa ohun àwọn bàbá wo òǹkóhùn ni kì í sohun dáadáa o tó bá ti yàtọ̀ sí irú ohun tá a fi ń sọ̀rọ̀ bá a ṣe ń sọ Yorùbá yìí tó bá ní ohun kan tó wà ohun bílẹ̀ nígbà tí ó wà parí ẹ̀ ló ní kíní kan wà lókè kíní kan wà lókè kíní kan wà lọ́la ó wá wí bí ó ti wí o ò ní lálàáfíà tó bá lọ́ọ̀dún ẹ̀ torí pé òun náà gbádùn. ọ̀rọ̀ Ọlọ́run bó ti rí la wí. Tẹ́ bá wo fídíò méjèèjì yìí, fídíò tàkọ́kọ́ èyí tó jẹ́ t'Olúwo, ó ń sọ nínú fídíò yẹn wípé mọ́sálásí Olúwo, ó jẹ́ káwọn èèyàn mọ̀ pé mọ́sálásí yẹn o ààfin Olúwo ló ní mọ́sálásí yẹn, tó ń túmọ̀ sí wípé ìlú kọ̀ọ̀kan tó bá ti ń jẹ́ mọ́sálásí ìlú, grand mosque, grand chief ìmáàmù tí bá ti jẹ́ grand mosque ìlú lónìí, tó bá ti wá jẹ́ pé ìlú lónìí ọba lónìí. Kí ni ìdí tó jẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí àwọn ẹ̀yìn tó ń parí ìmáàmù ọba Ghandi ṣe kíníkà torí pé ìmáàmù Taliat wọn ò fẹ́ tẹríba fún ọba Ghandi torí pé Ghandi jẹ́ Christian ni. Ọba tó gbèsè tó fi Taliat ìmáàmù tó fi jẹ torí pé ó jẹ́ mùsùlùmí gbà náà ó ní òjẹ́ kọ́rọ̀ ó pọ̀. Ṣebí Taliat ó kúnlẹ̀ síwájú ọba Ṣọ̀ún tàná tí wọ́n fi wé ńlá wà ní tí wọ́n fi fún sátífíkẹ́ẹ̀tì ni ọba tàná ló fi ìmáàmù Taliat jẹ. Kí ló dé tí ò lè tẹríba fún ọba tòní? Kí ni tó fà á? Torí wípé ọba tòní jẹ́ Christian ni ó tún wá jẹ́ pásítọ̀. Lọ́jọ́ kìíní àná nígbà tá à ń sọ̀rọ̀ nígbà tí wọ́n dé adé fún ọba Ghandi tá à ń sọ̀rọ̀ ọ̀tọ̀ ní táwọn èèyàn rò pa à ń sìn kò sóko tí wọn ò pẹ̀lú wa ìtàn. Nígbà tí ọba lékúnlẹ̀ síwájú pásítọ̀ wọ́n wá sí adé baba sẹ́yìn wọ́n káwọ́lé lórí. À ń sọ ńgbà náà pé kọ́mọ̀ tẹ ojú àṣà àti ṣe mọ́lẹ̀ wọ́n pè wá lórúkọ olóṣèlè yìí. Nítorí mú ọba tó fi kúnlẹ̀ síwájú pásítọ̀ tó káwọ́lé lórí ó yẹ kó lè dọ̀bálẹ̀ fún màmú. Orí kan ojú kan. Nítorí ṣẹlẹ̀ nìyẹn tí ìmáàmù Taliat tí ò fi ṣe kíni tí ò fi fún Ghandi lọ́wọ́ tó yẹ kó fún. Torí pé Ghandi fúnra rẹ̀ ti tọ́jú àṣà mọ́lẹ̀. A ní ẹ jẹ́ respect àṣà àti ṣe wa, ẹ jẹ́ respect àṣà àti ṣe wa, ẹ má tọ́jú àṣà mọ́lẹ̀ mọ́. Tá a bá rìn bó ṣe yẹ ká rìn yóò rí bó ṣe yẹ kó rí. Ọba tàná ló fi ìmáàmù Taliat tó ní jẹ. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ọba ló nílùú. Ọba tó wá nílùú òun ló ní mọ́sálásí ọjà ọba. Ìdí náà ló jẹ́ pé kò sílẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ dé. Tẹ́ ò sí ààfin ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ dé tẹ́ ẹ̀ ní bá mọ́sálásí ńlá ọjà ọba. Wọ́n máa ń kọ́ mọ́sálásí ọjà ọba máa fi ni. Tó túmọ̀ sí pé ọba ló ṣe kí ni ọba ló ní mọ́sálásí náà. Ẹ mọ̀ ajá sábòsí ẹ̀yin mùsùlùmí
ṣàbòsí mọ́. Ọba Gandhi ńgbà tẹ́ fẹ́ sọ níjà ẹ̀sìn jẹ́ ní ìjà ẹ̀sìn mùsùlùmí ètí kìíní kan ní Ọba Gandhi ètí mu àwọn mùsùlùmí ni ó fẹ́ gbéjà kọ mùsùlùmí ni ṣé tí wọ́n bá yọ ìmáàmù Gandhi ṣé kírísítẹ́nì ni wọ́n fi jẹ máàmù? Ṣé ẹsẹ̀ mùsùlùmí náà ni wọ́n ṣe kí ni wọ́n fi jẹ máàmù ni? Ṣé kírísítẹ́nì lè jẹ máàmù mọ́ṣáláṣí ni? Àní tá à ń sọ ni pé ẹ jẹ́ ká gbé ọlá fún ẹni tí ọlá tọ́ sí. Ọba Gandhi ẹ̀yin náà ṣe pẹ̀lẹ́. Ọba Gandhi ẹ ṣe pẹ̀lẹ́, ẹ má tẹ ojú àṣà mọ́lẹ̀ mọ́. Ipò ọba ó kọjá ipò pásítọ̀ àbí àfáà kan. Ọba ló nílùú, àṣà táwọn mùsùlùmí máa ń dá pé àfáà bàbá ọba ẹ lọ dá padà, ẹ má tún sọ mọ́. Abẹ́ ọba ni ìmáàmù ó máa wà lọ́jọ́kọ́jọ́. Torí wípé kí ìmáàmù ó tó dé, kí pásítọ̀ ó tó dé, kí wọ́n tó kó ẹ̀sìn wá, òun lọ́ba ti ń di ọba láti ń dé adé. Ìgbà wo ni Islam àti Christianity bẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá? Tẹ́ bá fẹ́ gbéra yín bí Ọlọ́run. Ẹ wo fídíò kejì níbi tí ìmáàmù Tájà ti ń sọ kátàkátà ti ń sọ. Bí èèyàn bá gbọ́ irú ọ̀rọ̀ tí ń sọ yẹn, ẹ tó bá nífẹ̀ẹ́ sí àlàáfíà kò ní gbarú ọ̀rọ̀ bẹ́ẹ̀ láàyè. Ọba tó fẹ́ kí ìlú rẹ̀ ó tò kò ní gbarú ọ̀rọ̀ bẹ́ẹ̀ láàyè. Ó sọ̀rọ̀ kan náà nínú fídíò kan gbà kan náà káwa mùsùlùmí nìkan là ní ṣòfò. Ẹ sì rò wípé irú ọ̀rọ̀ yẹn yóò mú kó wà tọ́ba ó rẹ́. Irú ọ̀rọ̀ tó sọ nínú fídíò ní ìta àwòtán yìí tí àwọn tí wọ́n jẹ́ ìbílẹ̀ nínú ìlú yẹn tí wọ́n bá bínú sẹ́nu yẹn lè fara rọ. Àmọ́ àbòsí ẹ̀yin mùsùlùmí kò ní jẹ́ kẹ́ lè sọ̀rọ̀. Àwọn oníṣàbòsí bó bá ti rí lásọ. Ìmáàmù Tájà kó ṣe mẹ̀dọ̀ kó tẹríba fún ipò ọba. Ọba Gandhi kó náà mọ ẹ̀tọ́ rẹ̀ kó mọ ipò rẹ̀ nípò ọba kó yẹ tọ́jú àṣà mọ́lẹ̀ mọ́. Tàbá rìn bó ṣe yẹ káàrin yóò rí bó ṣe yẹ kó rí. Kí nǹkan ó tó dé kí àgbàdo tó dé nǹkan kan ládìẹ ń jẹ kágbàdo tó dé. Gbogbo kátàkátà tí sọ nínú fídíò yẹn ìmáàmù Tájà mú sọ. Kí Christianity ò tó dé kí Islam ò tó dé ká tó gbé káwọn medical doctor àwọn òyìnbó kí wọ́n tó kó àwọn nǹkan tí wọ́n wá. Àwọn babalábaba tí wọ́n ń wo àwọn èèyàn sàn. Ó sì ní ìlànà tí wọ́n fi ń wò wọ́n sàn. Ohun tí ò bá ti wà necessary ẹ má bring ẹ̀ wá mọ́ ẹ má kọ̀ sí havoc nínú ìlú ẹ má dá wàhálà lẹ̀ nínú ìlú. Àlè tí torí pé a fẹ́ ṣe ẹ̀sìn àbí wọ́n mú ọ̀làjú kan wá káwá pa àṣà àti ṣe wa rún. Oníṣègùn ti ń bẹ kí medical doctor ó tó dé. Ẹ wà mọ kọ́ medical doctor lé ẹ mọ̀ oníṣègùn bí nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ sickness gan ló sì wà tó jẹ́ pé oògùn òyìnbó gan ò lè wòsàn àmọ́ ewé àtegbò tiwa lè wòsàn. Àìmọye àìsàn táwọn baba ti wòsàn tán sì ti gbé para tán ti gbé yíká gbogbo hospital tí wọn ò sì rí wòsàn. Ẹ̀já mọ́ tá à ń ṣe ni. Ọmọ Yorùbá làwa àwọn èsì sọ máa lè. Ìmáàmù Tájà ṣe jẹ́jẹ́. Má dá wàhálà ẹ̀sìn lẹ̀ nínú ìlú. Ọba Gandhi ẹ̀yin náà ẹ ṣe jẹ́jẹ́. Ẹ má tọ́jú àṣà àti ṣe mọ́lẹ̀. Gbogbo ọmọ Yorùbá pátá ẹ mọ̀ pé traditionalist ló nílùú. Bẹ́ẹ̀ bá dádé wọn ò ní fi Kùránì dé ńlá dé wọn ò sì ní fi Bíbélì dé ńlá dé. Gbogbo ìlú kọ̀ọ̀kan ló ní àṣà àti ṣe wọn.